ọmọbìnrin tí ó sọ fún mi pé ex-wife tó ọkọ òun fẹ́ wọ́n ti wà legally divorced but ìyàwó yẹn kò kúrò nínú ilé pé kò kúrò nínú ilé kò kúrò nínú ilé tí mo wá sọ fún pé there is nothing like ex-wife. That woman is the iyale, you are the ìyàwó, know it and know peace. Ẹ̀yin kan wá sọ sí comment section mi pé response yẹn ti harsh jù. Kí ló harsh nínú response yẹn? There is no sane woman, kò sí obìnrin tó sane torí ẹ pé tó máa leave ọkùnrin gidi fún ẹlòmíì. Kò ní filẹ̀ fún ẹ. Fine, yẹn ti wà officially divorced. I reason with it. Ẹnìkan ti ẹ̀ sọ ní comment section pé ṣé mi rí wípé ó ti ṣe official divorce ni. Even at that, inú ọkàn nífẹ̀ẹ́ ń gbé. Ti registry yẹn paper ni. Though backup wà bóyá lè fi gbẹ̀tọ́ ẹ̀ fún ẹ bóyá nǹkan but inú ọkàn ni. So ona ti divorce. Ọkùnrin tó ti divorce obìnrin for over 10, 20, 15 years. Wọ́n sì jọ ń fẹ́ra wọn. Wọ́n sì ń yọra wọn fẹ́. Ìyá Dọ́ndé fìsì. Ọkọ tí ọkọ ẹ̀ kọ̀ lẹ̀ láti 15 years ago ni ọkọ yẹn padà lọ bá. So kì í ṣe pé response mi harsh sí woman yẹn. Mi fẹ́ fún ní false hope ni. The thing is that the reality is tó bá ti fẹ́ ọkọ tó ti níyàwó rí, know it and know peace, understand your place. Mọ̀ pé ó ṣeé ṣe kóhun àti ìyàwó yẹn sì máa ríra wọn. Yeah, torí wọ́n bímọ fúnra wọn. Ọmọ is everlasting bond. Ó máa ń create everlasting tie ni láàrin ọkùnrin àti obìnrin. Sincerely, ọmọ máa ń create everlasting tie. So nǹkan tí mo dẹ̀ sọ síbẹ̀ nìyẹn. Now, the fact that the ọkọ could not send the woman out of the house gan, it should speak to you that they are still in love. Fine, wọ́n ti wà divorce, ó lè jẹ́ pé gbà ìmọ̀ ni. You never knew what happened between them. So, nǹkan téèyàn bá ní capacity lórí ilé yẹn máa ń jà fitafita fún. But something you don't have capacity about, you let it be. Oh, ní capacity lórí the present situation. You don't have capacity over it because wọ́n ti fẹ́ra wọn. Wọ́n ti bímọ fúnra wọn, òun ló kọ́kọ́ fẹ́ kó tó fẹ́. Then ẹ má fọkàn sí pé ẹni tó ti fẹ́ yàn rí, pé ẹni tó ti lọ yẹn ò lè wá mọ́. Ẹ má fọkàn sí. Tó bá ti mọ̀ pé o ò lè ṣe, máa lọ fẹ́ ọkọ míì tí ò níyàwó rí. Tó bá ti fẹ́ yàn tó ti níyàwó rí, whether they are divorced or not, just see yourself as pé ṣẹ́rí mo understand the plight most obìnrin. Ọlá pé a ti rí àwọn ìyàwó kékeré bí àwọn aláìda. Ẹni tó béèrè ìbéèrè yìí gan, ó lè jẹ́ pé náà ti bú àwọn ìyàwó kékeré rí nínú ìrìn àjò ayé. So everybody is now pretending, trying to panabit, trying to package themselves. So wọ́n fẹ́ sòótọ́ síta fúnra wọn. Tó bá jẹ́ ìyàwó kékeré, kí ló burú ńbẹ̀? Ó ti fẹ́ ọkọ yẹn. Bóyá ó sọ fún ẹ wípé má worry ìyálé òun ó lọ, àwọn ti divorce. Tí yóò dẹ̀ kókó. Tó bá kó kúrò sórí títì ló fẹ́ lọ máa gbé pẹ̀lú ọmọ ẹ̀. Inú ilé yẹn náà ló máa gbé. So kí later kí n face reality náà? Kò sí nǹkan tó ń jẹ́ ex-wife níbì kankan. Òun ni ìyálé. Bó ṣe wù ló ṣe ṣe ìrìn àjò òun àtọkọ ẹ̀. Personal business títí ẹ̀ nìyẹn. Tí ò bá tí Ọlọ́run, my dear sister, máa lọ. Tí ò bá ọkùnrin ò ní sòótọ́ fún ẹ. Mo ń gbọ́ tẹ́yàn kan cancel lady kan lẹ́gbẹ̀ẹ́ mi. Ń sọ pé kó make sure pé ẹni tó fẹ́ pé ẹni yẹn àti ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ wọ́n ti divorce. Pé tán bá divorce pé wọ́n sì ń fẹ́ra wọn. Mo ní even tán bá divorce wọ́n sì ń fẹ́ra wọn. As long as they are alive, they are still together. Yeah. As long sẹ́rí àwọn èèyàn méjì tí wọ́n wà. At times tí ò bá sí separation wọn ní mọ iyì ara wọn. Most obìnrin ò mọ̀ pé torun rí ẹnu ṣe ń pè ẹ́ tán bá rí ẹ wá pẹ̀lú mi. Most obìnrin mi máa ń feel pé táwọn bá lọ táwọn bá wà burúkú yóò wá bẹ àwọn. Bẹ́ńbẹ́lúbẹ́ ni. Ṣé o mọ̀ tán pé bẹ́ńbẹ́lúbẹ́? Nígbà ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta tí àwọ̀ àbíọ̀ tó ti move on, ojú ẹ̀ máa wá já. Ìgbà yẹn lẹ́lòmíì tó ṣẹ̀ máa ronú padà pé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ mọ́. Òun tó ń bẹ̀ tẹ́lẹ̀ yóò wá dẹni tó ń bẹ̀yàn. Tọ́mọ bá dẹ̀ wà láàrin wọn, ọmọ can reconcile them later. So ẹ má fúnra yín ní false hope. Ẹ má fúnra yín ní hope tí ó yẹ pé kò wà reliable. Maintain your space as ìyàwó kékeré that you are. Tó bá jẹ́ ẹ̀kan ní oṣù, àbẹ́ ẹ̀kan lọ́sẹ̀, náà bá láwọn ọmọ wá dọ̀rẹ́. Make sure pé àkókò rẹ yẹn o lò judiciously for yourself.
tó bá dẹ̀ jẹ́ pé monthly ni yóò wá bí lọ ní month yìí tó bá di next month yóò lọ bò mí tó bá ti mọ̀ pé ò lè ṣe mọ́ wulẹ̀ fẹ́ ọkọ yẹn kó ẹrù ẹ kó kúrò ń bẹ̀ because you cannot dismantle the relationship between him and ìyálé kò lè ṣeé ṣe kò sẹ́ni tó lè gbapò ìyálé lọ́wọ́ ọkọ tó o bá ti lè ṣe mọ́ bá tiẹ̀ lọ ṣé ẹ rí wọ́n máa ń sọ pé kò easy fún ìyálé kò easy fún ìyàwó gan àwọn ìyàwó kékeré most wọn ta ń fojú burúkú wò yẹn ẹlòmíì bàbá ńlá ìyà ló ń jẹ nínú ilé ọkọ yẹn my dear sister so tí o bá ti tẹ́ ẹ lọ́rùn mọ́ lọ response mi ò harsh gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé response ẹnìkan tiẹ̀ ní that woman will almost paralyze mo ní kí ló fẹ́ paralyze tí wọ́n nítorí response tí mo sọ fún pé there is nothing like ex-wife pé she's the ìyálé you are the ìyàwó pé kìíní ẹnìkan ní ṣé mi ò rí wípé ló ti wà divorce and so what kí lè táwọn baby àwọn single mother tún lọ ń padà ń dó baby papa wọn àwọn tán ti marry rí tán ti kọ́kọ́ tán wá kúrò nílé ọkọ yẹn tán ti bímọ síbẹ̀ tán lọ lọ́kọ mi wọ́n á yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kúrò nílé ọkọ mi tán fẹ́ wọ́n á lọ dó ọkọ tán ti bímọ fún tẹ́lẹ̀ táì tó ti wà ń bẹ̀ ńgbà míì kì í ṣe bírèkì so ọkọ míì tí ìyàwó míì tọkọ tán kọ̀ yẹn ti fẹ́ nísìn òun á máa bínú pé wọ́n ṣì ń bára wọn sùn àfi tọkọ yẹn bá ní discipline my dear sister that is the reality bó ṣe yẹ kó rí nìyẹn ìgbà tán ti divorce ó yẹ kán mọ̀ bó ṣe yẹ kó rí nìyẹn bẹ́ẹ̀ ẹ̀kọ́ ní ṣe máa ń rí in the practical life you are the one that will know what to do for you to be able to make sure that your mind is at peace with yourself. That is it.